àti change location àsìnbẹ̀ ẹ̀ mọ́. Ó shock ju cock lọ. Ó ju ọmọ lọ. Ẹni bá bẹ́ ló máa kú. Ìgbà tó rí sí àwọn fa kanaku. Ìyẹn pé táwọn bá fa kanaku. A ti gbé Aje Fedra tó lajú. Ẹyin tí wàá ti mọ̀ yan o. Ẹ ti mọ SBN loves you. Ọmọ aráyà máa fowó wa yín ká. Ìyẹn ní pé ọmọ bọ̀yà àtọlọmọge tó wá fẹ́ look good pẹ̀lú aṣọ tó dára. SBN loves you and boutique ní kẹ́ battle. They do with all kind of wears. Such as Cubans. Hoodies. Series to watch and many more. You can locate their office in Ogun State, SBM Luxury, and also in Osun State, SBM Boutique. Mẹ̀mẹ̀ kàkà kí ni ẹ má lè má fàgbó àyà fún lórí replace ẹ ni. Ọmọ bọ̀ níjọ. Lọ́jà tó bá jáwọ́ rú. A máa sọ pé ìyá ń lẹ̀. Ọmọ ṣẹ̀ṣẹ̀ ní skẹ́. Ó kú ẹ̀sára. Àbá ẹ̀jọ̀ mọ́. Màmẹ́, àwọn ọlọ́dẹ tí wọ́n jọ ń gùn o. Wúlò ó bọ̀. Ó sì wúlò tẹ́bọ̀. How be transformer for who no get light? Electric for who wan shop. Àwọn yín ta yín, ìsìnkú yóò ní kúre. Kọ́mọ́ bọ̀ níjọ.